Jésù kí ló rí nínú mi tìfẹ́ náà fi pọ̀ tó báyìí. Oore rẹ̀ sí mi ti pọ̀ tó. Ó ta gbogbo èrò mi yọ. Olúwa mi, mo fẹ́ràn rẹ̀, jẹ́ kí n lè máa fẹ́ràn rẹ̀ sí i. Olúwa mi, mo fẹ́ràn rẹ̀, jẹ́ kí n lè máa fẹ́ràn rẹ̀ sí i. Senior Special Apostle Dr. Adérẹ̀mí Emmanuel Awódé gbéra ńlẹ̀ odidi ọdún ẹ̀ lóde. Ọdún ayọ̀, ọdún ìdùnnú, ọdún ìgbéga ló sì mọ̀ ṣe. Aláṣẹ àti olùdarí Fine Coat Paint ni mo ń ké sí o. Chairman Kenstar Paint Industry máa dá gọjọgọjọ. Àwọn olólùfẹ́ rẹ ló gbé mi débí lónìí o. Àwọn olólùfẹ́ rẹ ló ní wá báwọn kẹ́ni bí ẹni èèyàn bí èèyàn tí ń ṣọjọ́ bí lónìí. Wọ́n ní kí ọ bí ológun ẹ̀rù o. Wọ́n ní kí ọ bí ọlọ́gbọ́n ìwọ̀fà. Wọ́n ní kí ọ bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́. Wọ́n ní bá ọdẹ lè bàbá tó bí ọlọ́mọ. Ọmọ ẹlẹ́ni ló pẹ̀lẹ́ o. Ọmọ ẹlẹ́ni nílùú Ìjẹ̀bú níṣẹ́lẹ̀ bàbá rẹ̀. Adérẹ̀mí ọmọ ọba o. Ìwọ lọmọ adúrú mádé. Ọmọ adúrú mọ́sùn padìyẹjẹ. Ọmọ aládìyẹ ògògò màgà. Ọmọ akẹ́ni gbọ́kẹ́rù ọba rọ́nà jìnnìjìnnì o. Ọmọ àfikòkò buná. Ọmọ àjàmájẹ̀bi. Ọmọ agẹṣimára. Ọmọ àfigbásáwọ́ o. Ọmọ ẹlẹ́ni. Ọmọ ẹlẹ́ni owó. Ọmọ ẹlẹ́ni ọlá. Ọmọ ẹlẹ́ni àìkú tí í ṣe baálẹ̀ ọrọ̀. Ọmọ ẹlẹ́ni ọ̀tẹ̀ká. Ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ìwọ lọmọ ọba tí ń fara ṣeré o. Ọmọ adúrún mádé. Ọmọ adúrún mọ́sù padìyẹjẹ. Ọmọ alájẹ wọ̀yọ̀wọ̀yọ̀. Ọmọ olówó joyè méjì pọ̀. Ó jọba lómù. Ó tún gbadé lówu. Ọmọ alágógó idẹ o. Ọmọ aládé méjì. Ọmọ adébẹ̀joyè. Ọmọkùnrin fàkàfìkì bí ìrẹ́lùwẹ̀ lọ́pọ̀ kílẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Senior Special Apostle Dr. Adérẹ̀mí Emmanuel Awódé. Ẹ̀mí rẹ̀ yóò ṣe púpọ̀ ọdún nínú ìdẹ̀ra. Oníkágógó ṣọdún o. Onímọ̀nira. Ọlá rẹ̀ oníjàjò rẹ̀ yìn lọ́lá Elédùmarè. Ilé-iṣẹ́ rẹ̀ oníjóná o. Ìbànújẹ́ oníkángun sọ́dẹ̀ rẹ̀. Ìwòye àmọ́dún. Àníkún owó. Àníkún ọlá. Àníkún ohun rere. Àwọn olólùfẹ́ rẹ̀ ní